ẹ̀wọ̀n gbére làwọn tí ọwọ́ bà lórí ìjínigbé nípínlẹ̀ ọ̀yọ́ ń lọ o. ilé-ẹjọ́ gíga ìjọba àpapọ̀ tó wà nílùú àbújá ti sọ afurasí mẹ́ta tí wọ́n ní ìbáṣepọ̀ pẹ̀lú ìjínigbé àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́ ní agbègbè ìjọba ìbílẹ̀ oríire nípínlẹ̀ ọ̀yọ́ sí ẹ̀wọ̀n gbére. àwọn tílé-ẹjọ́ dá lẹ́bi ọ̀hún ni abdulrasaq umar tí wọ́n ń pè ní abdulkhalifa tàbí abdulkhalid, yunusa musa tí wọ́n ń pè ní yunusa b. musa àti sàámú ádámù sanni tí wọ́n ń pè ní abu ita. adájọ́ salim ibrahim pàṣẹ pé ìjìyà ẹ̀wọ̀n gbére náà yóò bẹ̀rẹ̀ láti ọjọ́ tí wọ́n ti mú àwọn olùjẹ́jọ́ náà. kí ìdájọ́ tó wáyé, agbẹjọ́rò àwọn olùjẹ́jọ́ bẹ ilé-ẹjọ́ pé kí ó fojú àánú wò wọ́n. ó sì sọ pé èyí ni ìgbà àkọ́kọ́ tí wọn yóò hùrù ìwà bẹ́ẹ̀, tí wọ́n sì tún jẹ́wọ́ pé lóòótọ́ làwọn hùrù ìwà ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n. agbẹjọ́rò náà tún sọ pé ìjẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wọn fi hàn pé wọ́n ti ronúpìwàdà. ó fi kún un pé àwọn ẹ̀ṣẹ̀ tí wọ́n jẹ́jọ́ kò sí ní ìbáṣepọ̀ tààrà pẹ̀lú ìṣẹ̀lẹ̀ ìjínigbé náà. ó tún ṣàlàyé pé fún ilé-ẹjọ́ pé àwọn olùjẹ́jọ́ náà ní ìyàwó àti àwọn ọmọ, bákan náà ni wọ́n ní àwọn òbí àgbàlagbà tí wọ́n ń tọ́jú. nítorí náà ó bẹ ilé-ẹjọ́ pé kí ó fún wọn ní àǹfààní kejì nípa fífún wọn ní ìjìyà tó rọrùn. ṣùgbọ́n agbẹjọ́rò ìjọba tako ẹ̀bẹ̀ náà. ó sọ pé àwọn olùjẹ́jọ́ mọ àwọn tó hùwà ìjínigbé náà gẹ́gẹ́ bí aráàlú rere. ó yẹ kí wọ́n ti fi àlàyé náà tó àwọn aláṣẹ létí dípò kí wọ́n pa á mọ́. lẹ́yìn èyí, ilé-ẹjọ́ sọ àwọn olùjẹ́jọ́ mẹ́tẹ̀ẹ̀ta ọ̀hún sẹ́wọ̀n gbére.